quarters orí lówó dé ó wá ṣe ewúrẹ́ yẹn wọ́n tẹ̀ ṣòfò ògùn pé ewúrẹ́ yẹn ni àbí owó léwúrẹ́ àbí báwo ló ṣe léwúrẹ́ mú ó léwúrẹ́ àwọn olówádìí ẹni completed building mélòó ló ṣe torí ẹ àwọn mẹ́ta ìgbà tí wọ́n rí ẹ̀yẹ kí ló ń rí ẹ pé òun ṣe kí ló wá ṣe nígbà tó ń rí ẹ pé òun bẹ wúrẹ́ sùn kí ló ṣe kí ló àbọ̀dá ń ṣe wọ́n kámẹ́rà ẹ wọ́n ní kó máa ṣe lọ pé kán máa kámẹ́rà àbí sọ̀rọ̀ sókè o. àtúnwí asọ́kan ò sí mọ́ o gbogbo alámọ̀ wípé òpin ayé ti ń dé oríṣiríṣi agbára lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wá kiri kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó jẹ́ wípé wọn kò kílẹ̀ ṣú làílà orú kí ni ká pè léyìí ọ̀dọ́kùnrin ẹni tí wọ́n ní kó lọ kọ́ṣẹ́ ní agbègbè kan tí wọ́n pè ní Owódé quarters ní Àkúrẹ́ níbẹ̀ la gbọ́ wípé ọ̀dọ́kùnrin tí wọ́n ní kó lọ kọ́ṣẹ́ ẹ wo ohun tí ó ń dánwò òpin ayé ti dé o ọ̀dọ́kùnrin tí wọ́n ní kó lọ kọ́ṣẹ́ ohun tó ń dánwò nínú ilé àkọ́kù níbi tó ti ń bá ewúrẹ́ tó ti ń bá a ní àṣepọ̀ oríṣiríṣi ìfọ̀rọ̀wérọ̀ ló lọ láàárín àwọn tí wọ́n jẹ́ aládùúgbò náà àti ọ̀dọ́kùnrin yìí eléyìí tó jẹ́wọ́ wípé kì í ṣàkọ́kọ́ ṣe òun rèé bẹ́ẹ̀ kì í sì ń ṣe ẹ̀ẹ̀kejì ṣáfẹ́ lè sọ wípé ọkùnrin yìí fẹ́ fi bíbá ewúrẹ́ sùn ṣe nǹkan ni ewúrẹ́ náà lẹ̀ ń wò ńlẹ̀ tí ò lè dìde mọ́ yìí látàrí ìṣekúṣe tí ọ̀dọ́kùnrin yìí tó ti ṣe ewúrẹ́ náà ẹ jẹ́ ká rántí ọjọ́ ọ̀la ká rántí ọjọ́ àti sùn nítorí owó lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn náà ti hùwà kò tọ́ ìwà tó jẹ́ wípé Yorùbá máa pè ní èèwọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ń forí àti ara wọn sí látàrí àti jẹ́ èèyàn ẹ jẹ́ ń ṣojú òpó yẹn lẹ̀kẹ́ gbọ́ ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi wọ́rọ̀ fún tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ wọn ní ìkànnì Ajara Malifa TV subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ẹ like comment ẹ share àjọṣepọ̀ wa tẹ́ rí yẹn náà la fi lè ṣe àṣeyọrí ẹ jẹ́ àpín fọ́nrán yẹn fún àwọn ọmọ wa kí wọ́n máa mọ̀ wípé agbára kankan ò sí nínú ayé yìí àfi agbára Ọlọ́run bá nìkan ẹni bá sì gbé ojúlé Ọlọ́run ọba gbogbo ohun tó dára nínú ayé yìí tó rúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni ó jẹ́ ó yẹ fìdílé kan tàbí kẹfì kó lè di ẹjẹ́ àjọ wò ó. Owódé quarters la wà yìí kí lorúkọ ẹ jọ bọ̀dá wọ́n fún orúkọ ẹ kí lorúkọ ẹ. èmi ni Peter David kí ló wá ṣe ní mo fẹ́ rere ní Owódé àbí ẹjọ́ Owódé quarters kí ló wá ṣe ní Owódé quarters. ó wá kọ́ṣẹ́ ní Owódé àwọn NEPA tó wá rí ẹ kí náà wá rí ẹ pé òun ṣe. ọ̀rọ̀ sókè. wọ́n gbọ́ nǹkan tó sọ wọ́n ní wọ́n gbọ́ nǹkan tó sọ wọ́n rí ẹ pé òun bẹ́ wúrẹ́ sùn ṣé wọ́n bá ẹ bẹ̀ wọ́n bá ẹ bẹ̀ ewúrẹ́ tó ń bá sùn dà báyìí dáàdì ẹ jẹ́ kó fọwọ́ kan ewúrẹ́ yẹn mú lọ bẹ́ẹ̀ kó lọ fọwọ́ kan ewúrẹ́ tó ń bá sùn dà ibo ló ti rí ewúrẹ́ ọ̀hún ibo ló ti rí ewúrẹ́ ṣọgbọ́n wá láti gbòòrò ni àbí orí ní Owódé quarters. ó yẹ kí tàbí kẹfì kó lè di ẹja àjọ òwe kẹfì fọ́nrán yìí fáwọn èèyàn kó lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ ṣe ewúrẹ́ yẹn wọ́n tẹ̀ ṣòfò ògùn pé ewúrẹ́ yẹn ni àbí owó léwúrẹ́ àbí báwo ló ṣe léwúrẹ́ mú ó lé ewúrẹ́ yẹn ó lé ewúrẹ́ àbí ìgbà tó wá lé ewúrẹ́ yẹn orí mú ìwọ fúnra rẹ̀ ló wá síbi uncompleted building àwọn olówádìí ẹni uncompleted building mélòó ló ṣe torí ẹ àwọn mẹ́ta ìgbà tí wọ́n rí ẹ̀yẹ kí ló ń rí ẹ pé òun ṣe kí ló wá ṣe nígbà tó ń rí ẹ pé òun bẹ wúrẹ́ sùn kí ló ṣe kí ló àbọ̀dá ń ṣe wọ́n kámẹ́rà ẹ wọ́n ní kó máa ṣe lọ pé kán máa kámẹ́rà àbí sọ̀rọ̀ sókè o wọ́n ní kó máa ṣe lọ kó máa kámẹ́rà ẹ jọ ìgbà wo ló dádó ná ìjẹta ló dádó mélòó ló wá ti bẹ wúrẹ́ sùn báyìí níbo ló ti bẹ wúrẹ́ sùn Àkúrẹ́ ni ìgbà tó ṣe kò sí ètò orí ẹ lákúrẹ́ kí ló wá ṣe ládó báyìí kí ló wá ṣe kó tó fi kúrò lákúrẹ́. ẹni tí ó tọ́jú mi lálámọ̀ kó tẹ́lẹ̀ èyí tí mo gbé wá láti ilé ìwé ọ̀kan wà lálámọ̀ kan ọjọ́ yìí wá gbé ọkọ rẹ̀ wá kú wọ́n á lọ sálámọ̀ kọ́ mo lọ kì í pé kọ́pẹ̀ náà ọkọ rẹ̀ tó kú o wọ́n wá mú mi wá bí yìí wá yí pé kí wọ́n á kọ́ sẹ́ńbì. ok irú iṣẹ́ ọ̀nà ni kò wá kọ́ ń bí. ọ̀gá mi gẹ́gẹ́ wọ́n ń tẹja ni wọn. irú ẹja àwọn ẹja tútù àbẹ́jà odò ẹ̀ bá àbẹ́ irú ẹja àwọn ẹja gbígbẹ. ẹja odò ẹ máa ń kẹja odò. so ṣe ẹja odò ló wá wá débi tó bá ti ń bọ̀ àbí kíní ẹ̀ bá ti mú ẹwà abẹ́ ewúrẹ́ ṣiṣẹ́ irú ewúrẹ́ yẹn kò lè dìde ńlẹ̀ ni o ewúrẹ́ yẹn tẹ́ bá rí báyìí ó mímà ní pé èèyàn ń da itọ́ lẹ́nu mímà ní àti. ó lo oògùn fún àbí. kí ló lò fún.
kí ló lò fún ẹ wo owóde quarters láwa o uncompleted building tó ti wá ṣiṣẹ́ ní o àwọn landlords wọ́n wà ń bí báyìí ẹ máa fà á pọ̀ ń tà sá kò gbúdọ̀ lọ o.